How well do you love your fried groundnut? Báwo lẹ ṣe nífẹ̀ẹ́ ẹ̀pà sí? Àti pé báwo lẹ ṣe mọ̀ tó ṣe ń yan? Okay, Alase ehun lèmi, ìrẹ ńkọ́. Ó sẹ́ngẹ̀mẹ́ngẹ̀ la máa ń ṣe ń bí báyìí o. Mo wá mo wo sọ́tún, mo wo sẹ́sì pé ẹ̀pà yìí ọ̀nà àrà tó ti máa ń wáyé báyìí, ọ̀nà àrà bíi mẹ́ta ni. Tó yẹ yín tó dẹ̀ máa ń dúró re. Èwo lẹ̀yin láìkì jù? Ṣé gàrí lẹ láìkẹ́ máa fi yan ẹ̀pà ni? Àbí Isebe? Àbí sand? Ní tèmi, kí n tó mú ìtí mo fẹ́ràn jù, ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín lọ́nà tí ẹ̀hún mẹ́tẹ̀ẹ̀ta máa ń wá. Ṣẹ́rí tẹ́ bá ní pé ká ṣe ti gàrí. Kò ṣe pé gàrí ò dáa o, ó dáa, ó ṣe kíní, but ẹ jọ̀wọ́ ẹ mọ nǹkan tó ń jẹ́ sapa economy. Tí ẹ bá ní gáàsì, àfi tó bá yẹ pé firewood lẹ fẹ́ ṣe ẹ̀hẹ́, but tẹ́ ẹ bá ní gáàsì àbí kerosene dáadáa, ẹ má dábàá gàrí because gàrí yẹn gbọ́dọ̀ change colour dáadáa, ó gbọ́dọ̀ gbóná, ó dẹ̀ máa ń pẹ́ kó tó cash bẹ́yẹn. So ó gbọ́dọ̀ gbóná kẹ́ tó ní pé ẹ da ẹ̀pà yín sí kó tó bẹ̀lẹ̀ máa, if not ó máa pẹ́. Nǹkan tí mo fi really tí mo lè sọ nípa gàrí nìyẹn. Ṣé wàá rí almighty Isebe? Mọ̀ pé gbogbo nǹkan tá bá kò sí bá ṣe máa sóúnjẹ tá à nílò Isebe, but òun if you don't know your way about it, if you don't know your way around it, ó máa já. Lẹ́fí máa ń rí ẹlòmíì tẹ́ bá jẹ ẹ̀pà yà wá, why is this groundnut too salty like this? Ìsí ẹ̀rọ pé ìgbà tó máa gbé sínú omi gbóná kó tó lọ sa iyọ̀ ti mu, ó tún wá lọ nu ànádá ọkọ jẹ́ pé iyọ̀ òun ló fi tó yẹ yín ló fi yan. So tẹ́ bá fẹ́ lo iyọ̀ tẹ́ fẹ́ fi yan ẹ̀pà yín, nǹkan tí máa advice kẹ́ ṣe ni pé ẹ gbé sórí iná, òun náà dẹ̀ máa ń tètè cash, ó máa ń tètè gbóná, ẹ dà sínú pan yín tó yẹ yín. Tẹ́ bá wá rí bí rag bí asẹ́ tó ṣe jókòó sínú nǹkan gbóná, ẹ rọra fi síbẹ̀. So òun lẹ máa gbélé iyọ̀ yẹn tó yẹ yín, ẹ máa rọra gbé pan yín díẹ̀ sẹ́, máa bẹ̀rẹ̀ sí ní yan ẹ̀pà yín. With that, ẹ̀pà yín ò ní wà salty. But ìwọ tó bá jẹ́ pro tó mọ̀ ṣe dáadáa, can go ahead and da ẹ̀pà sí salt tó bá ti ṣe kíni, tó bá ti gbóná. Àmọ́ nǹkan táwọn bàbá ńlá wa tá bá lọ́wọ́ wọn, which is almighty sand, iyẹ̀pẹ̀ òun lélẹ̀. Ṣẹ̀dẹ̀ mọ̀ pé yes, iyẹ̀pẹ̀ number one, ó máa ń tètè gbóná, ó dẹ̀ jẹ́ pé kíni, ó máa ń òun náà ó dáa láti fi yan ẹ̀pà. Òun dẹ̀ làwọn abálọ́wọ́ àwọn ìyá wa tó fi ń yan ẹ̀pà. Nínú gbogbo ẹ̀, èyí tó máa ń take time jù òun ni gàrí. Àmọ́ èyí tí ó máa ń take patience jù, pé time and patience òun ni gàrí fine. Èyí tó máa wá need extra patient and careful òun ni sand, that is aftermath. Tẹ́ bá ti fi yan tán, you need to be extra careful láti sieve ẹ̀pà kúrò nínú iyẹ̀pẹ̀. If not, òun lè máa fi ń jẹ ẹ̀pà míì tẹ́ máa ní ẹ̀pà yìí ó ń pàkúta. Ṣé mo wíire àbí mo wíire? Èwo nu gbogbo ẹ̀ ni ẹ̀yin láìkẹ́ máa fi ṣe kíni, kẹ́ máa fi yan ẹ̀pà yín kó lè dúró re tẹ́lẹ̀ fi mu gàrí Ìjẹ̀bú rí. Ní tèmi, I will everly go for my ancestral method, which is sand. But after we bá ti ṣe tán, mọ̀ wá síbẹ̀, ó máa dúró re, ẹ̀pà yẹn dẹ̀ máa gbẹ dáadáa. Ire o lọ́jọ́ gbogbo. Let me hear your feedback in the comment section. I love you guys. Bye.